wọ́n ní ọ̀nà tó lọ sí community primary school òun ló bàjẹ́ yẹn. So àwọn ọmọ sì fẹ́ wọlé ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí. So ìgbà wo gan-an ni ìjọba máa ṣe? School tó wà rèé o, Ileba community primary school. So rèé o, school yìí ni o. Ọ̀nà yìí ti bàjẹ́ báyìí, ó ti bàjẹ́ báyìí, àwọn ọmọ dẹ̀ fẹ́ wọlé o. Kò sọ́nà tó máa gbà wọlé ìwé wọn báyìí. Ọ̀nà yẹn ó bàjẹ́ lọ ní o. So kò ṣeé gbà wọ́n báyìí, ó ti bàjẹ́ o. Kò sí bí wọ́n fẹ́ gbà wọnú school ten wò. Kò sí bí wọ́n fẹ́ gbà wọnú primary school yìí. Kò sí bí wọ́n fẹ́ gbà wọnú primary school tọ́nà ilé sí ni. So ó ti bàjẹ́ báyìí, ó ti bàjẹ́ báyìí. So ọ̀nà yẹn ti bàjẹ́ o. Òjò tó rọ̀ ní ìjẹta òun ló ba bíríìjì yẹn jẹ́.